KAFTAN TV Yorùbá ṣàfojúsùn ayé tó rẹwà. Ẹ káàbọ̀ padà láti òkè lọ́hùn-ún. Mo sọ fún yín lẹ́ẹ̀kan mo ní àlejò mi ti wà níkàlẹ̀ tá òjò mọ́mọ́ mẹ́tò tòní wá. Ẹyọ mo ní pé èèwọ̀ mi gbéjà ńlá òdú ni wọ́n wọ̀nyí ṣàìmọ́ fọlọ́kọ̀ òdú ni wọ́n òdú làlejò mi kì í ṣàìmọ́ fọlọ́kọ̀. Àlejò mi ẹ bá mi kí àwọn ará ilé kí ẹ dárúkọ yìí fún wọn. Ẹ kú lé atọ́kùn. Mo kí gbogbo ará ilé o ẹ̀dẹ̀ ọdún bí àjíǹde ara yóò máa jẹ́. Orúkọ tèmi ni Ajihinrere Taiwo Eromidola, aláṣẹ àti olùdarí iléeṣẹ́ Funtos Modern Farmers Ọbalàgbẹ̀ àgbẹ̀lọ́ba. Àgbẹ̀lọ́ba wọ́n ní kò ságbẹ̀ kò sóúnjẹ. Bẹ́ẹ̀ni. Ẹ ṣe púpọ̀ ẹ máa wò ó pé bó o ní tàgbẹ̀ ṣe jẹ́ lóòrò. Àgbẹ̀ jẹ́ pàtàkì láàrin àwùjọ wa. Ipa pàtàkì ni àwọn àgbẹ̀ ń kó láwùjọ wa. Ìtẹ́yìn náà mọ̀ ni ẹ̀yin ará ilé mo mọ̀ pé ẹ ti ń sún àga yín mọ́ra. Mo mọ̀ pé ẹ fẹ́ mọ̀ pa ẹ fẹ́ gbọ́ ohun tí a fẹ́ sọ nípa àgbẹ̀ láàárọ̀ yìí. Iṣẹ́ táwọn yàn láàyò nìyẹn ẹ̀yìn iṣẹ́ ọ̀gbìn ká gbin oríṣiríṣi ọ̀gbìn iṣẹ́ táwọn yàn láàyò. Bàbá wa ẹ jẹ́ kí n máa bẹ̀rẹ̀ láti orí ìbéèrè àkọ́kọ́ wípé gẹ́gẹ́ bí àgbẹ̀ àti wípé ọ̀kàwé ni yín ọ̀mọ̀wé ni yín gbajúmọ̀ sí ni kí lẹ rò débi iṣẹ́ ọ̀gbìn ṣíṣe nígbà táwọn iṣẹ́ tó gbáfẹ́ mi wà ń ta. Ẹ ṣeun atọ́kùn. Nítorí pé iṣẹ́ àgbẹ̀ ìdí tá a fi yàn láàyò ni wípé Ọlọ́run gangan tó dá wa sáyé ó mú iṣẹ́ àgbẹ̀ yẹn ní ìbàdà kó tó dá àwọn èèyàn gangan ló ti ṣe ọgbà àjàrà táwa ènìyàn gan ti máa jẹ tá a ti máa mu. So ìdí nìyí làwa fi fẹ́ gbé iṣẹ́ àgbẹ̀ yẹn lárugẹ pé kò gbọdọ̀ kú. Ẹ ṣé púpọ̀ inú mi dùn bí ibi tí ẹ ti mú ìdáhùn ìbéèrè yìí wá ẹni ní àtètè kọ́ṣe lọ́lọ́wọ́n ọba gan ti mú iṣẹ́ àgbẹ̀ lọ́kùnkúndùn ẹni torí ó dá ọgbà àjàrà fún àwa ẹ̀dá ọwọ́ rẹ̀ níbi tá ò ti máa jẹ tá ò ti máa mu ìdí rẹ̀ tẹ́yìn náà fi gbìyànjú wípé iṣẹ́ àgbẹ̀ ńkọ́ o kò gbúdọ̀ kú. Ẹ jẹ́ kí tí wàá máa tẹ̀síwájú níbèrè yìí ẹ rí wípé iṣẹ́ àgbẹ̀ yìí lálábala ni. Ǹjẹ́ ẹ lè jẹ́ kí a mọ àwọn abala iṣẹ́ ọ̀gbìn yìí àti àwọn ìyìn tí ó ń jáde láti agbègbè kọ̀ọ̀kan? Ẹ ṣeun. A níṣẹ́ ọ̀gbìn ní oríṣiríṣi ọ̀nà. A ní abala lábala. Iṣẹ́ àgbẹ̀ ó pín sí ẹ̀ka méjì. A ní tí ó ní nǹkan ọ̀gbìn, a ní tí ó ní nǹkan ọ̀sìn. Ẹ̀ka táwa yàn láàyò dáadáa náà ti ọ̀gbìn. À ń mú ti ọ̀sìn náà mọ̀ ṣùgbọ́n. Ti ohun ọ̀gbìn. So ti ọ̀gbìn yẹn a wá ní wọn lóríṣiríṣi. A ní àwọn tá à ń pè ní alárojẹ. Bákan náà ni a ní àwọn tó jẹ́ pé àwọn bíi kòkó. A ní àwọn bíi máńgò, ọsàn, obì, orógbó lóríṣi bẹ́ẹ̀ lọ. Ṣùgbọ́n àkọ́kọ́ àròjẹ òun ni kókó. Torí pé ẹ rí i pé kò sí tá a bá jí lójúmọ́ ó di dandan á jẹun. Nítorí pé oúnjẹ tá à ń wò yẹn òun lọ̀rẹ́ àwọ̀. Ìdí nìyí gan tó fi jẹ́ pé iléeṣẹ́ wa tá a fi ń gbé iṣẹ́ ọ̀gbìn yẹn lárugẹ la fi sọ pé ògo tó sọnù nínú iṣẹ́ ọ̀gbìn yẹn ká gbìyànjú láti ṣe kíni láti dá padà. Ká ṣàwárí ẹ̀. Bẹ́ẹ̀ ni ká ṣe àwárí ẹ̀. So iṣẹ́ àròjẹ òun dẹ̀ kọ́kọ́ ni kókó torí bá a gbàwé náà ó di dandan náà á fẹ́ sí ẹnu wa náà. So ìdí nìyí la fi sọ pé iṣẹ́ ọ̀gbìn yẹn kò gbọdọ̀ kú. Bákan náà ni ti àwọn tá a wá lè ṣe láti sọ pé nídìí iṣẹ́ ọ̀gbìn yìí mo dolówó ń bẹ èmi gangan mo jẹ́ èèyàn àwọn ọmọ àtìyàwó wọ́n jẹ́ èèyàn gan wà lè tún dá nǹkan rere ṣe láwùjọ. Òní tá a bá sọ pé àwọn ti cash crop wá pé àmú ti kòkó àwọn nǹkan kan tó jẹ́ pé a lè tà ní orílẹ̀-èdè wa a lè tún lè kó lọ sí òkè òkun láti lọ tà. Ẹ ṣé púpọ̀. Fáfáni èyí tí ẹ bá ṣẹ̀ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa lórí ètò yìí ètò Akirikaye lètò ètò Akirikaye lórí ìkànnì KAFTAN TV Yorùbá bẹ́ẹ̀ ni níbẹ̀ ni ẹ ti ń gbọ́ wa báyìí tẹ́ ti ń bá èmi àti àlejò mi pàdé àwọn gangan ni aláṣẹ Funtos wọ́n bá wa sọ̀rọ̀ nípa ọ̀gbìn iṣẹ́ ọ̀gbìn làwọn yàn láàyò iṣẹ́ ọ̀gbìn níṣẹ́ tiwọn wọ́n ní àwọn ògo kan ti sọnù nídìí iṣẹ́ ọ̀gbìn yìí tí ọba mi òkè sì ń ràn wọ́n lọ́wọ́ láti lè ṣe àwárí àwọn ògo wọ̀nyí
ayé ìgbà kan la gbọ́ wípé àwọn àgbẹ̀ pé wọ́n ti igi ti tán lóko pé kò sí kankan lóko mọ́ ara àwọn ògo tí mo lérò pé àwọn ògo tí ẹ̀ ń sọ náà nìwọ̀nyí pé a gbọ́dọ̀ dá gbogbo àwọn nǹkan wọ̀nyí padà kí àwọn àgbẹ̀ náà kí wọ́n lè jẹ́yàn láàrin àwùjọ. Ẹ ṣeun ìwé mímọ́ ló tún wá fìdí ẹ̀ múlẹ̀ torí èmi náà fẹ́ ya lò bẹ́yìn náà ṣe ya lò níbẹ̀rẹ̀ wọ́n ní ti Olúwa ní ilẹ̀ àti ẹ̀kún rẹ̀ ẹ̀wọ̀n ayé àti àgbègbè àwa tá a tẹ̀dó sínú rẹ̀ ṣùgbọ́n jẹ́ kí n yá ti Olúwa ní ilẹ̀ yẹn gangan lò mo lérò wípé Olúwa tó dá ilẹ̀ yìí náà ló dá káàkiri àgbálá ayé kí ló wáá dé tó jẹ́ wípé iṣẹ́ ọ̀gbìn yìí wá pín sí ọ̀nà bíi mélòó kan nílùú bìmí ẹ sọ wípé àwọn àgbẹ̀ á ní nǹkan báyìí la lè gbìn nílùú yìí o tó lè so èso nǹkan báyìí la lè gbìn pápá ẹ wo orí òkè ọya báyìí àwọn kọ̀ọ̀kan wà tó jẹ́ wípé ó lè jáde lókè ọya tí ò lè jáde lọ́dọ̀ wa ń bí kí ló fà á àti wípé ṣé àìṣiṣẹ́ ọ̀gbìn délẹ̀délẹ̀ ló fà á ni bóyá ọ̀nà àwọn kọ̀ọ̀kan tó yẹ kí àwọn àgbẹ̀ máa ṣe. ẹ ṣeun màámi ọpọlọ yín ò ní dọ́bà ẹ rí i pé ilẹ̀ wa tá à ń wò yẹn báwa èèyàn ṣe wà bẹ́ẹ̀ náà làwọn náà ṣe wà àwa la lè máa rò pé ilẹ̀ ni pé bóyá kò mí òun mí ẹ rí i pé inú ẹ̀yà àwa èèyàn tí a rí pé a ní dúdú a ní pupa a ní kúkúrú a ní gíga bẹ́ẹ̀ náà nílẹ̀ ṣe rí bẹ́ẹ̀ ni nítorí pé ilẹ̀ tá à ń wò yẹn àwọn olóyìnbó ń sọ wípé loamy soil clay soil sand soil so ànílẹ̀ yanrìn àní tábàtà àní tilẹ̀ dú so nǹkan tó máa ṣe dáadáa lórí yanrìn kò lè ṣe dáadáa lórí ilẹ̀ dú tí ó ṣe dáadáa lórí ilẹ̀ dú kò lè ṣe dáadáa ní ti àbàtà so ìdí nìyí ló fi jẹ́ pé a rí i pé ìlú mi nǹkan míì ni ó ṣe kíni ni ó ṣe dáadáa níbẹ̀ so bí Ọlọ́run ṣe ẹ̀dá ilẹ̀ nìyẹn so torí ló fi jẹ́ oríṣiríṣi pé bóyá rí apá òkè ọya o àwọn báyìí ló ń ṣe dáadáa ńbẹ̀ o ní apá ọ̀dọ̀ wa ń bì eléyìí ló ń ṣe dáadáa ńbẹ̀ èmi ìdẹ́wà tó jẹ́ pé ọ̀nà méjèèjì nǹkan yẹn lè ṣe dáadáa. ó lè ṣe dáadáa tá bá wá ní kí a wá wo ẹkọ́nọ́mì wa òde òní ǹjẹ́ ó ní í ṣe pẹ̀lú iṣẹ́ ọ̀gbìn pẹ̀lú bí ó ṣe dàbẹ̀ ni pé iṣẹ́ kọ́lọ́run Olódùmarè kó ṣàánú wa ni ó da gẹ́gẹ́ lóòótọ́ ẹ̀yìn èmi sì mọ̀ pé lágbára Ọlọ́run Olódùmarè Ọlọ́run ọba òkè ó bá wa nàáró láìpẹ́ láì jìnnà ǹjẹ́ ó tẹ̀ ní í ṣe pẹ̀lú iṣẹ́ ọ̀gbìn. Atọ́kùn ó ní í ṣe lọ́pọ̀lọpọ̀ àkọ́kọ́ náà ni wípé tí iṣẹ́ àgbẹ̀ bá dúró lórílẹ̀‐èdè kan ó di dandan ọrọ̀ ajé orílẹ̀‐èdè yẹn yóò rú gọ́gọ́ tí ọrọ̀ ajé orílẹ̀‐èdè yẹn bá wá dagun iṣẹ́ àgbẹ̀ ibẹ̀ náà ti dagun nítorí pé nídìí iṣẹ́ ọ̀gbìn tá à ń sọ yìí àbí ká wá kó papọ̀ pé àgbẹ̀ generally ó ní wípé nǹkan tó ń jáde mẹ́ta bá ní ká jókòó ká máa sọ ní ẹyọ kọ̀ọ̀kan ẹ rí wípé a máa kà bí ẹgbẹ̀rún mẹ́wàá ní ẹyọ kọ̀ọ̀kan ká máa mú ká tìmá tomatoes àlùbọ́sà ata eléyìí ẹran àgbàdo gbogbo ẹ rí pé a bá fi ń ka ẹgbẹ̀rún mẹ́wàá àti kàtán tó dẹ̀ yẹ pé gbogbo nǹkan wọ̀nyí àwa èèyàn náà ló wúlò fún ẹ̀yìn ẹ̀wò pàmbámbárì òwú tí ò bá sí òwú báyìí kò lè sí aṣọ tá a wọ̀ sọ́run kò sí Ọlọ́run tó dá wa kò sì ní ká ṣe kíni ká máa rìn òhò so ó di dandan iṣẹ́ yẹn a gbọ́dọ̀ ṣe kíni a gbọ́dọ̀ gbé lárugẹ tá a bá ti gbé lárugẹ yóò pa ọrọ̀ ajé orílẹ̀-èdè lára ẹ̀yẹn wá wo ayé àwọn bàbá wa táwa sì wà kéékèèké a rí i pé iṣẹ́ ọ̀gbìn yìí òun náà fi ṣe kíni náà fi ṣe àwọn nǹkan mèremère ní orílẹ̀-èdè wa yìí kí ló dé tá a mọ̀ bá lọ bẹ́ẹ̀. ká máa bá lọ. so a rí i pé pẹ̀lú eléyìí tí a rí i pé epo ní nísìnyí báyìí kò sí kankan mọ́ ní orí ẹ̀ so a gbọ́dọ̀ padà ṣiṣẹ́ ọ̀gbìn yẹn àgbàlagbà tí ó bá jẹ́yàn gẹ́gẹ́ bí bàbá àti ìyá ọ̀dọ́ tí ó bá jẹ́yàn gẹ́gẹ́ bí ọ̀dọ́ àti àwọn èwe wa gan tí ó bá jẹ́yàn a gbọ́dọ̀ padà sí iṣẹ́ ọ̀gbìn yẹn kì í ṣe akúṣẹ̀ àbí olòṣì òun ló ń ṣiṣẹ́ àgbẹ̀ o ẹ lọ wò látàrí àwọn bàbá wa. ẹ ti mọ̀ pé mò ń bọ̀ mi béèrè ẹ pé wọ́n ní ẹni tí ò bá jáfáfá tí ọwọ́ rẹ̀ ò sì kẹnu dáadáa láàrin ìgboro ní máa lọ mọ́kọ ní èmi ò wá mọ̀ bóyá òótọ́ ni.
láwọn ìgbà tí wọ́n ń sọ ìyẹn àwọn tí ò ní kàn ṣe àwọn ló ń sọ bẹ́ẹ̀ nítorí pé àgbẹ̀ ó jẹ́ nǹkan tí ó jẹ́ pé àṣírí látọ̀dọ̀ Ọlọ́run sọ́dọ̀ èèyàn ni níṣẹ́ àgbẹ̀ jẹ́ torí pé kò sọ́gbọ́n gbogbo nǹkan tá a tiẹ̀ sọ pé a fẹ́ lọ kó lọ ọjà fún àwọn èèyàn wa ẹ rí wípé àgbẹ̀ fúnra ara ẹ̀ kò lè jẹ nǹkan tó bá ṣe Ọlọ́run bù sí iṣẹ́ àgbẹ̀ ní gbogbo ọ̀nà nítorí pé àkọ́kọ́ yóò fún ara ilé ẹ̀ yóò fún aláàlá ẹ̀ àwọn ẹranko èèrà àwọn ó jẹ ń bẹ̀ lẹ́yìn náà láyé ṣèwà sọ pé àwọn èèyàn mi ń gbòòrò mo ti jẹ́ kí n lọ tà fáwọn náà so jẹ́ iṣẹ́ tí Ọlọ́run bùkún ní gbogbo ọ̀nà. ẹ ṣeun àlejò mi inú mi ń dùn pẹ̀lú bí ẹ ṣe ń bá mi yànnàná rẹ̀ lọ́lọ́kan òjọ̀kan yìí ẹ jẹ́ kí n tún máa béèrè lọ́wọ́ yín síwájú sí wípé ǹjẹ́ ó ní ọjọ́ orí tí ó lè ṣiṣẹ́ àgbẹ̀? A lè sọ pé ó ní ṣùgbọ́n kò ní torí pé tẹ́ bá gbọ́ orúkọ iléeṣẹ́ wa náà sọ pé Funtos Modern Farmers àgbẹ̀ tí kò ní tàtijọ́ ó ti di tòde èwò yìí mo dẹ̀ ṣe lè rò náà pé àwa náà gbà tá a wà ń kékeré at least bí ọmọ ọdún 7 tẹ́mi mọ̀ mo ti ń tẹ̀lé bàbá lọ sóko bá àti ẹ̀ tí ì lè ṣe nǹkan dáadáa wọ́n lè ní ká bá wọn mílè wá wọ́n lè ní ká jókòó sábẹ́ igi wọ́n lè fẹ́ mú mi níbi táwọn àyẹ̀ bá ń bomi wá o so from there àwa náà ó ti mọ gain experience díẹ̀díẹ̀ pé ok tòmẹ́tò lélẹ̀ ata lélẹ̀ bẹ́lẹ̀ ṣe ń ṣe lélẹ̀ so ilẹ̀ náà ti ń wájú kì í ṣe pé wọ́n ń ka lókè bí gbẹrẹ so gbogbo àwọn nǹkan yẹn láti máa mọ̀ díẹ̀díẹ̀ torípò náà ló ran àwa lọ́wọ́ di ìsìn kì í ṣe pé bóyá àwa náà dédé lọ ṣùgbọ́n interest tá a ti ní láti kékeré yẹn òun là ń lò tó ti wà ní inú wa so kò sí ọjọ́ orí tí ò lè ṣe gẹ́gẹ́ bí iléeṣẹ́ wa Funtos Modern Farmers àwọn láti ọmọ ọdún 5 àti ń kọ́ wọn bá ń ṣe ń kọ́ wọn ìwé láti ṣe ń kọ́ wọn ní iṣẹ́ ọ̀gbìn yìí torí pé a sọ pé tó bá ti di weekend o Friday Saturday Sunday àfi ń kọ́ wọn pé ok ẹ wá sínú iléèwé wa eléyìí bá a ṣe ń ṣe nì eléyìí bá a ṣe ń gbìn nì so ògbó tó sọnù yẹn a fẹ́ mọ dá padà díẹ̀díẹ̀ torí ìdílé mi ta wọ́n sìn bàbá ìyá ọmọ wọn mọ̀ ń paṣẹ àgbẹ̀ rẹ̀ àwọn kan lọ sọ́jà wọ́n dẹ̀ ń rà nínú ilé wọn dẹ̀ ní wọ́n ní ilẹ̀ tí wọ́n lè fi gbẹ nǹkan tí ò nídìí pé àwọn tó ń lọ sí ọjà láti lọ rà ṣùgbọ́n àwọn ò mọ̀ so kò sí ọjọ́ orí tí ò lè bẹ̀ tó bá ti bẹ̀ látọdún 5 tí ò lè ṣiṣẹ́ ọ̀gbìn. ẹ jẹ́ ká wá wo òde òní ẹ jẹ́ ń sọ báyìí wípé ojú wo lẹ fi wo ìhà tí àwọn ọ̀dọ́ wa àwọn ọ̀dọ́ pàápàá àwọn ọ̀dọ́ tó wà ń ta lóde òní tí wọ́n kọ sí iṣẹ́ ọ̀gbìn. ojú tí wọ́n kọ sí kò dára rárá kì í dẹ̀ ṣe láti ọ̀dọ̀ wọn láti ọ̀dọ̀ àwa òbí náà ni nítorí pé àkọ́kọ́ ìgbà tí ẹ̀rọ ayélujára tí gbogbo ẹ ti wà so ó ti jẹ́ ká mọ rẹ̀wẹ̀sì pàápàá jùlọ ìgbà tí ọ̀kadà náà tún wọlé oníkálukú ìdẹ́ ṣe pé bẹ́ẹ̀ ni owó ojúmọ́ àgbẹ̀ náà owó ojúmọ́ ni tẹ́ ẹ bá ká tomatoes lénìí ó lè dọ̀la kẹ́ ẹ kálá ó lè dọ̀túnla kẹ́ ẹ káta ó lè dijọ́ mélòó kẹ́ ẹ bẹ́ ọ̀gẹ̀dẹ̀ kò sí ọjọ́ tí àgbẹ̀ dóko tí ò ní owó kò sí tí ò bá ti ṣe pé àgbẹ̀ oní nǹkan ẹyọ kan ni mò ń gbẹ́ o tó mu nígbà ṣe ń mu láti ilẹ̀ kò sọgbọ́n àgbẹ̀ náà owó ojúmọ́ ni àgbẹ̀ ń rí ṣùgbọ́n torí pé gbogbo nǹkan tó ti dá gẹ́gẹ́ níbi ọrọ̀ ajé òun náà pé ok ọmọ kàwé kò ṣiṣẹ́ jẹ́ kí n wò jẹ́ n sáré lọ sọ̀kadà díẹ̀ kébi mọ́pa mi kó mọ́pa ìdílé mi so ìdí ni. ẹ ṣeun bàbá wa tí a bá ní kí a wo àwọn tí ń lọ lóde òní nípa iṣẹ́ àgbẹ̀ yìí ǹjẹ́ ó ṣeé ṣe kí àgbẹ̀ kan kó roko kó dáko kó tún kéré oko kó tún máa fi àwọn èrè oko wọ̀nyí ṣe ẹlòmíì báyìí ó lè ní fún ara òun lòún gbìn ok ẹ jẹ́ sọ pé ṣé ó ṣeé ṣe torí òróró tá à ń wò yìí ara èrè oko tó jáde ni àbí bẹ́ẹ̀ kọ́ àmọ́yé àwọn juice oríṣiríṣi tó wà ń tà sìn tó jẹ́ wípé wọ́n ní eléyìí tán fi omi ọsàn ṣe eléyìí tán fi pineapple ṣe èyí tán fi gbogbo nǹkan wọ̀nyí iṣẹ́ ọwọ́ àgbẹ̀ ni ǹjọ́ wá ṣeé ṣe kí àgbẹ̀ tún fúnra rẹ̀ èrò gbogbo ó ṣiṣẹ́ yìí kó gbìn kó tún fúnra rẹ̀ máa ṣerú nǹkan báwọn yẹn. àgbẹ̀ lè ṣe ní gbogbo ọ̀nà nítorí pé àwa gẹ́gẹ́ bí ẹnìkan àti ń gbìyànjú ẹ̀ ṣùgbọ́n òun ni a fi ń bi àwọn ìjọba wa pé
kán ru iṣẹ́ àgbẹ̀ sókè. Èkejì ni pé àwọn ẹ̀rọ lóríṣiríṣi láti ilẹ̀ òkèèrè kán gbìyànjú kán jẹ́ kó wọlé. Kì í ṣe pé ká ṣe gbogbo wàhálà yẹn tán kó jẹ́ pé nǹkan yẹn à ń ru lọ sókèèrè. Àwa gangan fúnra wa ń bí a lè refine gbogbo nǹkan yẹn. nǹkan wọ̀nyí. Ẹ̀yẹn ẹja wò láti ibi nǹkan tí àwọn ìyá wa máa ń ṣe fún wa kékeré. Ẹ̀rí ọsàn wẹ́wẹ́ táìmù tó bá ti pọ̀ wọ́n rà wọ́n fún torí pé ó wúlò ó ṣe dáadáa ní àgọ́ ara antibiotic gidi ni. So àwọn ìyá wa ó fún wọ́n wá gbé pamọ́. wọ́n gbé pamọ́. Èmi náà máa ń ṣe bẹ́ẹ̀. Mi tí mo tójú yìí láde mo máa ń ṣe. So nísìnyí kí ló dé tí àwa gan wà lè ṣe kíní ká fún torí pé a ní fẹ́ máa lo ọwọ́ àwọn ẹ̀rọ tá a lè lò kó ti wà tí ó bá wa fún tó bá ti bá wa fún yẹn tán á ṣẹ kò ní sí gbogbo àwọn ìdọ̀tí tó yẹ kó ṣe kíni kó wà nínú ẹ̀. So àti bẹ́ẹ̀ á bẹ̀rẹ̀ sí ń pààkì ẹ̀ a lè mọ̀ ta a mọ̀ ba láwọn ilé ìtajà wa gbogbo. So gbogbo nǹkan wọ̀nyí bó jẹ́ ti máńgò náà ni a fún ẹ rí i pé bá ti máńgò bá dé ń sìn yóò pọ̀ lọ́pọ̀ yanturu. Ìmí gan abàjẹ́ nígbà tí wọ́n bá ti lò lásìkò tó yẹ kán lò ó. Tó sì ń ṣiṣẹ́ nígbà tó bá ti pọ̀ jù mi ì lè jẹ ju 2 ṣé màá wá jẹ 10 ni àbí torí pé ó ti pọ̀ máa jẹ 20 torí pé ó tún lè affect èèyàn àpọ̀jù nǹkan ò dáa. So gbogbo àwọn nǹkan wọ̀nyí la lè mọ̀ fún tá a ṣe kíni tá a gbé pamọ́ tá a mọ̀ ta a lè ta jáde náà sí òkè òkun. So àwọn ìjọba là ń bẹ̀ là ń tọrọ lọ́dọ̀ wọn láti ṣe kíni láti lè ràn wá lọ́wọ́ gbogbo àwọn irinṣẹ́ yìí kan ṣe kíni kan kó wọlé. Ẹ ṣeun bàbá wa ẹ kú àtótónu látẹ̀ nǹkan. Yes ma. Fún àǹfààní èyí tí ẹ bá ṣẹ̀ṣẹ̀ ń wò wá àbẹ́ńṣẹ̀ ń darapọ̀ mọ́ ìkànnì yìí ìkànnì amóhùnmáwòrán KAFTAN TV Yorùbá níbi tí a ti ń ṣàfojúsùn ayé tó rẹwà lórí ètò Akirikaye náà la wà báyìí lábala iṣẹ́ oríran mi iṣẹ́ tí ẹlẹ́dàá rán ni wá sáyé wá ṣe iṣẹ́ tí a yàn láàyò ẹ̀yìn ó náà la wà tí àjọ ń pẹ̀kẹ́lu èyí tó jẹ́ tí a nílò láti mọ̀ nípa iṣẹ́ àgbẹ̀. Ó ní bàbá wa ti bá wa yànnàná látẹ̀ nǹkan àmọ́ ẹ̀jẹ̀ àṣẹ báyìí o ẹ̀jẹ̀ àdánù dúró ná ẹ̀jẹ̀ àdókè lọ́hùn à ń bọ̀. òkè láti òró ń gbé ẹyẹkẹyẹ ní tẹnu bọlẹ̀ jẹun òkè téńté lóṣùmàrè ti ń ṣẹ̀sọ́ ibi gíga là ń bá kíkanjú ibi tó le là ń bọ́ ọmọkùnrin òkè ìdànrè ilé àṣà tó kún fún ọ̀pọ̀lọpọ̀ ìtàn ohun ìṣẹ̀ǹbáyé níbi tí a ti rí ojúbọ òòṣà omi àpáàrà ojú ẹsẹ̀ agbógun àfihàn owó àtijọ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ìrìn àjò sí òkè ìdànrè jẹ́ 4,600 àtẹ̀gùn ǹjẹ́ ẹ tilẹ̀ mọ̀ pé ìdànrè aládé ohun àtọ́sìn ni wọ́n jọ kúrò lókè ìdànrè ìwọ̀nyí àtàwọn ọ̀pọ̀lọpọ̀ ohun tó yẹ kẹ́ ẹ mọ̀ iléeṣẹ́ KAFTAN TV Yorùbá ti ṣàkójọpọ̀ wọn pẹ̀lú ọdún Òrósùn fún ìwòran yín ó ń bọ̀ lórí ìkànnì KAFTAN TV Yorùbá nìkan Òrósùn Festival ẹ kú ojú lọ́nà ẹ̀. Ẹ káàbọ̀ padà láti òkè lọ́hùn-ún lórí ètò Akirikaye náà la ṣì wà báyìí lórí ètò Akirikaye abala iṣẹ́ oríran mi náà la wà bàbá wa wà ń kalẹ̀ wọ́n dúró dìgbìdìgbì wọ́n ń bá wa yànnàná iṣẹ́ ọ̀gbìn ẹ̀yin ẹ̀ rí pé èmi náà mọ̀ pé ẹ ti máa di kan tàbí méjì mú ẹ̀yin ẹ̀ ti máa wò pé àṣẹ iṣẹ́ ọ̀gbìn dùn báyìí ó dùn lóòótọ́ bàbá wa jẹ́ àjọ máa tún fojú ẹ bá fojú àgbà wo ìbéèrè yìí gẹ́gẹ́ bí ọ̀gbìn gẹ́gẹ́ bí àgbẹ̀ tí wọ́n àwọn kan máa sọ wípé wàhálà àwọn tí ó ra kòkó gangan ni mo fẹ́ ya ọ̀rọ̀ ẹ̀ bá tán gbẹ kòkó tán dẹ̀ ń tà fáwọn oníbàárà kòkó àwọn kan máa sọ wípé wàhálà tí ó máa ń dé bá àwọn oníbàárà kòkó pé àwọn àgbẹ̀ ló máa ń fà á bíi kí wọ́n fún àgbẹ̀ míì ní oògùn kòkó àti owó kí ẹlòmíì kó tún gbà lọ́wọ́ ẹlòmíì kó wá di yánpọnyánrin kó di sọ àtàyànyàn èyí tó kọ́kọ́ fún ọ òrí nǹkan tó òrí kòkó tó kójú òṣùwọ̀n fún ẹ sì ti gbowó lọ́wọ́ bí èèyàn 3 4 ṣé lóòótọ́ ni àti wípé kí lè rí sọ sí i gẹ́gẹ́ bí àgbẹ̀. ẹ ṣeun màámi ní abala yẹn láàrin àwọn àgbẹ̀ sí àwọn báyà òun náà ni wípé ẹ mọ̀ kí gbogbo nǹkan tá a bá ti ń ṣe òótọ́ ló ṣe pàtàkì nítorí pé òdodo tá à ń wò yẹn ló ń gbé orílẹ̀-èdè lékè so òun náà ló dẹ̀ máa ń mú kí iṣẹ́ gbèrú sí so àwọn àgbẹ̀ wa wọ́n jẹ́ ọlọ́gbọ́n
àgbẹ̀ ò dẹ̀ fẹ́ èèyàn jẹ torí àwọn ọmọ ń ṣiṣẹ́ wọn pẹ̀lú inú kan. So nígbà tí ẹ̀yin fún mi ní owó gẹ́gẹ́ bí báyà pé kí n fi ra àwọn 1 or 2 things tí mo need. So láti fi ṣe owó. láti fi kí iṣẹ́ yẹn mọ́ dúró. Now ó wá di ìgbà ìkórè tí àwọn nǹkan yẹn jáde tán torí pé owó yín tó wà lọ́wọ́ mi nǹkan tó yẹ kẹ́ ẹ rà bóyá bí mo fi ń ṣàpèjúwe gan kẹ́ ẹ rà bóyá bí 200 naira ẹ wá ní pé torí pé owó tí ẹ̀yin ti kó fún mi pé kí n mọ pé 150 ni ẹ máa rà tá a dẹ̀ ro ní 200 àti bẹ́ẹ̀ àgbẹ̀ ó fẹ́ sọ pé kí n ta fẹ́lòmíì kí bóyá kí n dáwó rẹ̀ padà. ó tiẹ̀ lè tàdá eléyìí tó fi ta gbogbo ẹ̀ fún ó lè tàdá jì síta kó gbé ìdajì fún. So òótọ́ ni àgbẹ̀ máa ń fẹ́. So ìdí nìyí tí irú ẹ̀ fi máa ń wáyé. So Ọlọ́run tá ó dẹ̀ dá wa kò fẹ́ èèyàn jẹ. Iṣẹ́ àgbẹ̀ ó rọrùn dáadáa nídàkejì pé ká tó wá mọ yàn wọ́n jẹ. So gbogbo nǹkan tí àárín ní ìdí èyí á rí pé Ọlọ́run ní jẹ́ kí ẹ̀bùn ẹ̀yìn bí a ṣe wà yóò fẹ́ mọ dé bá ayé àgbẹ̀ yẹn. Ìwọ̀nba tó yẹ kó náà tún rí kó fi ṣe ara rẹ̀ kó fi ṣe yóò ti bọ́ wá síbi kan. So ìdí nìyẹn. So òtítọ́ àtọ̀nà kínní àtọ̀nà kejì ẹ̀yà àjọ lóòótọ́. ẹ jàjọ wò ó àwọn kí ni ẹ lè pè ní ìpèníjà tó ń dojúkọ àgbẹ̀. Ìpèníjà pọ̀ o ṣùgbọ́n àkọ́kọ́ àwọn ìjọba wa náà ni wọ́n á rọ̀ ní màá rọ̀ kí wọ́n bá wa jígìrì sí ọ̀rọ̀ àgbẹ̀ kí wọ́n bá wa gbárùkù ti iṣẹ́ àgbẹ̀ àtọlọ́gbìn ni o àtọlọ́sìn ni o nítorí pé àkọ́kọ́ a rí i pé ilẹ̀ yẹn ò pọ̀ bó ti ṣe wà látìgbà tí Ọlọ́run ti dá ayé bẹ́ẹ̀ náà ló ṣe wà ṣùgbọ́n tí ìjọba ní pé láti ràn wá lọ́wọ́ àwọn ilẹ̀ tó wà kàn jẹ́ kí àwọn àgbẹ̀ máa débẹ̀ láti lọ dá oko. Ẹlòmíì bá oko ẹyọ kan tó ti ń dá láti bí 30 ọdún òun náà ló wà kò ní ìmísí èèyàn sì máa ń tẹ̀síwájú iṣẹ́ mi náà tún wùyàn pé jẹ́ ká mú kínní mọ́ ṣùgbọ́n àwọn ilẹ̀ yẹn wà ṣùgbọ́n kíjọba tiẹ̀ fún wa pé ẹ̀yin àgbẹ̀ o ó yá o ó yá ká wá sí registration ni o ayọ̀ǹda bí ó yá wọn lò ó abala ti bẹ̀yẹn nìyẹn abala míì náà ni pé ọ̀rọ̀ owó ẹ rí i pé ẹ̀yin ìyá wa náà ni ẹ mọ́ bínú pé mo kò rẹ́ ní ọbẹ̀ tó bá dùn owó ló pa so a nílò owó fún ìrànlọ́wọ́ àti ìgbédìde iṣẹ́ àgbẹ̀ lápapọ̀. So gbogbo àwọn ibi àti nílò ìrànlọ́wọ́ ìjọba kí iṣẹ́ yẹn lè mọ̀ tẹ̀síwájú. Àwọn kan náà tún ní ojú ọ̀nà pé tún máa ń jẹ́ bí ìpèníjà fún àwọn àgbẹ̀ bíi kí ọ̀nà má dáa bíi kéèyàn má rọ́nà àti lè kó àwọn èrè oko jáde nígbà tó tọ́ àti tó yẹ. Wọ́n lè lòmíì náà ká ọsàn bí kò bẹ́ ọ̀gẹ̀dẹ̀ sínú igbó nígbà tí ò bá sọ́nà tó dára ìmí àti máa bàjẹ́ gan kí mọ́tò tó débẹ̀ ṣé lóòótọ́ ni. Kò sí irọ́ níbẹ̀ ìyá mi a rọ àwọn ìjọba wa náà ni àwọn náà là á dojúkọ ìgbáyé gbádùn kan fi rọ àwa àgbẹ̀ lọ́rùn kí ọ̀nà débi tí àwọn èrè kó wà kí ó lè dé ìgboro lákòókò tí ò ní ti bàjẹ́ pé ó ti lọ́jọ́ 4 ọjọ́ 4 la tó rí ẹ̀wọ̀n tó tí ó kó nǹkan tó dẹ̀ yẹ ká jẹ ní fresh. So ìgbáyé gbádùn ọ̀nà iná omi kí wọ́n fi ṣe kíni kí wọ́n fi rọ̀ wá lọ́rùn kán jẹ́ ká padà kì í ṣe Ọlọ́run ní jẹ́ ọláwọ̀ nílò ẹ̀yìn ṣùgbọ́n ká padà kán jókòó kán wo ẹ̀yìn wò bí ayé àwọn ìgbà bàbá wa àwọn bàbá wa wọ́n kọ́ low cost fàgbẹ̀ tágbẹ̀ ń gbé irú ibi tí mo ní kí ìjọba fún wa nílẹ̀ yìí sí wọ́n lè kọ́lé jàǹtìrẹrẹ síbẹ̀ ẹ̀yin àgbẹ̀ máa gbé bẹ̀ tó bá dòpin ọdún ẹ máa mú nǹkan kan wá ojú wọn mọ fílẹ̀. Ẹ ṣeun kó tó di wípé ẹ máa lọ lórí ètò yìí ẹ ṣe jẹ́ ká mọ àwọn nǹkan tí a ti sọ́lẹ̀ nǹkan àfẹnubà wẹ́rẹ́ ṣùgbọ́n àsọ délẹ̀ àwọn nǹkan tí a lè fi èrè oko ṣe pàápàá jùlọ gẹ́gẹ́ bí àgbẹ̀ tẹ́ ẹ jẹ́ àwọn nǹkan wo ni ẹ máa ń fi èrè oko ṣe. Oríṣiríṣi ẹ mọ̀ pé oríṣiríṣi èrè oko la ní àní ti àgbàdo wà àwọn nǹkan tí ẹlòmíì mọ̀ báyìí pé à ń pariwo ṣẹ̀mó lọ́tún ṣẹ̀mó lósì ẹlòmíì mọ̀ ìpàgbàdo la fi ń ṣe sẹ̀mó
ẹ̀gẹ́ wa tá a dẹ̀ ń wò yẹn ó tún ti lọ síwájú àti fi ń ṣe búrẹ́dì àti fi ń dín gbogbo nǹkan tí à ń dín jẹ lóríṣiríṣi. So bákan náà ni iṣu àwọn pé láti jọba tá a bá ti gúnyán tá a bá ti jẹ lè tá a jẹ tá a ṣe iṣu tá a jẹ yán tíyán bá di jọ́ kejì á là á lọ dànù ni ṣùgbọ́n ìmọ̀ ìjìnlẹ̀ ti dẹ́sìn tó yẹ pé iṣu àti ń sọ di powder tá a sì kíni táwọn rò bíi àmọ̀là náà ni. So oríṣiríṣi àwọn nǹkan àìmọye àwọn nǹkan míì tó ti jáde irú ń sìn à ń pe èso kan ní castor. So òróró la máa ń mú nù ẹ̀ bọ̀ àwọn àgbẹ̀ wa ò tí ì mọ̀ òróró yìí dẹ̀ wúlò fún àgọ́ ara wa láti lò láti rìn orí dé sálẹ̀ àti inú gbogbo nìṣe ni. So oríṣiríṣi àwọn nǹkan wọ̀nyí òun ló wà táwa gan lè mọ̀ ṣe fúnra wa tí àwọn ìjọba wa bá ti ran àwọn àgbẹ̀ ní ọwọ́. Ẹ ṣé bàbá wa ẹ ṣé gan-an ni o ẹ mà ṣe púpọ̀ o mo lérò pé tá a bá pè níjọ́ mi pé ẹ ó tún dá wa lóhùn. Bẹ́ẹ̀ni á dà yín lọ. Ẹ ní nǹkan tàbí méjì tí ẹ fẹ́ bá wa sọ. Nǹkan tí mo fẹ́ bá àwọn àgbẹ̀ wa sọ náà ni wípé àwa tí iṣẹ́ àgbẹ̀ yẹn ò bá yé dáadáa wọ́n lè kàn sí wa bóyá èròjà tá a lò tí ó jẹ́ kí ilẹ̀ kó ṣe dáadáa kó mú àsokún wá fún gbogbo nǹkan tá a bá gbẹ̀ àní wọn ní káwọ́ bóyá àwọn nǹkan míì tí wọ́n lè gbẹ̀ tí ó tún ìtàn wọn àti ìgbé ayé wọn kọ tí ó jẹ́ kí ọlá wọn lọ síwájú wọ́n lè gbá wa láago. Wọ́n lè gbá yín láago. Lábala iṣẹ́ oríran mi náà láti ń gbọ́ látẹ̀ nǹkan pẹ̀lú bàbá wa fún tòsí àmọ́ kí wọ́n tó máa lọ lórí ètò yìí bá mi ẹ bá mi dárúkọ yín fáwọn tó ń wò wá lé lẹ́ẹ̀kan sí i kẹ́sì bá wa kí wọn pé ó tún dìgbà mìíràn náà. Ẹ ṣeun orúkọ mi ni Ajihinrere Taiwo Isaiah Eromidola aláṣẹ àti olùdarí iléeṣẹ́ Funtos Modern Farmers ọba alàgbẹ̀ àgbẹ̀lọba iṣẹ́ oríran mi ni mò ń ṣe o ẹni bá jáde ló bọ́ ọmọ jẹ́ so àkìyìn o ojú òtún wọn ríra ìpàdé wa bí omi o àbọ̀ ọlọ́run ó dájú o. àbí o ẹ ṣe púpọ̀ àwọn ní iṣẹ́ oríran mi làwọn ń ṣe bẹ́ẹ̀ ni ẹni bá alè ló bọmọ jẹ́ lóòótọ́ àwa òkùnkùn ní bọmọ jẹ́ ẹ̀yin o lọ́la ní kẹ́ẹ̀ tún bá wa pàdé lábala yìí o ẹ jẹ́ àsún síwájú ẹ jẹ́ àwọn táwọn ẹni ẹlẹ́ṣà ní fún wa lónìí ẹ̀yin náà tún mọ̀ pé lákọ̀tún ní ọ̀rọ̀ àwẹ̀ ní ẹ jẹ́ àwọn tó ní fún wa mò ń bọ̀. KAFTAN TV Yorùbá ṣàfojúsùn ayé tó rẹwà.